àdánwò tó ń bá ọmọ Nàìjíríà látara subsidy owó epo ó kéré sí àdánwò táwọn alágbára fi ń kan ọmọ Nàìjíríà. Àdánwò mélòó ni subsidy gbé wá tó wá dàbí ẹni pé ayé yìí náà kọ́ là ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àdánwò subsidy kéré gan. Àwọn alágbára àwọn olówó Nàìjíríà ni wọ́n fẹ́ kí tálíkà ó brief gẹ́gẹ́ bí bàbá Tinubu ṣe sọ. Kí ló mú bua tó fi dàsìkò yìí kó tó já 1000 kó lórí ọjà tiẹ̀? Ṣé bóun tiẹ̀ sì ṣeun òun ti lànà fún President Tinubu pé country yìí need the price control board àníjẹ. Láyé ọjọ́ sí nígbà tí Buhari di àgbọn tí ẹ lo price control, ẹni tí ń fara ní aráàlú tó kó ọjà sílé tí ó tà tó ọ̀dọ̀ ẹ̀ wọ́n bá lu tàǹgbàǹjẹ ni. Wọ́n béèrè lọ́wọ́ ń kálukú ni pé èló ló rajà èló ló ń tà. Wọ́n á dẹ̀ fóònù ibi tó ti ń rajà èló ni wọ́n rajà lọ́dọ̀ yín géènì eléyìí pọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ jèrè tó pọ̀ tó báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí mú wálẹ̀ láyé fi ń pariwo Buhari nígbà tí ń bẹ lólógun kó tó dìgbà tí di àgbọn kú táṣìírí wá tú. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kí wá ṣẹ́gun nìkan Dangote Ọlọ́run kó jẹ́ kẹ́mi rẹ̀ ogun nínú businessman tó mú Nàìjíríà proud gbogbo àgbáyé ni Dangote wà o. Ó sì gba àwọn ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí wọ́n wọ bí 90% àwọn tó ń bá ṣiṣẹ́. Bí ò bá sí irú àwọn bẹ́yẹn tí wọ́n nílé iṣẹ́ ni ó lè ọba pọ̀ jù báyìí lọ. Àmọ́ bó ṣe dáa tó Dangote ọba tó ní ọmọ ní ìfi ẹ́rà rẹ̀ àsìkò tí Nàìjíríà nídìí Dangote jù lélẹ́yìí o. Àfikún lọ jáwó lórí sìmẹ́ǹtì tiẹ̀ náà bí ọba lè jẹ́ 35 kọ́ jẹ́ 4000 tàbí kẹ́yìn méjèèjì ó tiẹ̀ bá mú wálẹ̀ sí 2.5 gbogbo ń tẹ́ kójọ yẹ tí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ṣèṣirò rẹ̀ wájú Ọlọ́run. Bóun lẹ mọ̀ tẹ́ fi ṣèṣirò ẹ̀ eléyìí tẹ́ ẹ bá fi yọ zàká oní òṣèkù níkù àdìsí Ànábì ní yaqulu al-insanu mali. Bí kọ́mpìnì ṣe lè wọ́pọ̀ tó ètò jẹ́ tiẹ̀ nínú owó nílé ètò ti fi jẹun tó ti yàgbẹ́ ẹ̀dà. Ọ̀la bísítàfà àbọ̀lá ìta aṣọ tó ti wọ̀ tó ti gbó ní tiẹ̀ aṣọ tí ń bẹ ní wọ́dúróòpù náà ló mẹ́ni tí ó wọ̀. Àwọn taṣọ dákítàfà àbọ̀kọ́ ìta owó tẹ́ ẹ bá fi ṣàánú aráàlú ni ó ṣẹ́kù fún yín. Bàbá Dangote ìtẹ́ gbàǹwájú Ọlọ́run ní tẹ́ fi ṣàánú àwọn èèyàn. Bàbá Dangote olùbẹ̀rù Ọlọ́run ní Dangote àbí Ọlọ́run fún kọ́lọ̀ mẹ́jẹ kó parẹ́ kọ́lọ̀ mẹ́jẹ kó ṣubú. Àmọ́ àsìkò yìí àwọn ìtì àmúfẹ́ gbọ́dọ̀ ṣàánú àwọn èèyàn láti má jẹ́ kébi ọ̀pọ̀ àwọn lélẹ̀. Ẹ̀dínwó lórí cement, ẹ̀dínwó lórí ṣúgà, ẹ̀dínwó lórí flour, ẹ̀dínwó lórí macaroni, flour especially. Flour lọ́wọ́ ní country kan ní West Africa ń jọ sí tí country wọn fi túká kan tó wá di Ghana must go ní Nàìjíríà ní Egypt nígbà yẹn sọ́rí. Flour kí ló dé tí ń gbéra sókè báyìí? A mọ̀ pé nǹkan wọn dọ́là náà ná fi ra gbogbo ọjà yìí àmọ́ ṣàánú mẹ̀kúnnù kọ́lọ̀ wọn lè bá a ṣàánú ẹ̀yin náà ẹ̀sà irhamu man fil ardi. Bàbá Dangote ẹ ṣàánú Nàìjíríà Ọlọ́run ti kẹ́yìn ẹ ti di ẹni tó lówó jù láfíríkà Ọlọ́run kápá àkóso ọdẹni tí ó lówó jù gbogbo àgbáyé. Kí láǹfààní Bill Gates ta ní ó ń fowó ràn ní lọ́wọ́ káàkiri àgbáyé lóòótọ́ àmọ́ kì í ṣe black kì í ṣe tiwa. Kí Dangote ó di ẹni tó lówó jù the richest man in the world is going to be our pride. We want Dangote to be the richest man in the world. But we are appealing to Dangote. We are pleading that he should be merciful. He should be mercy with the masses. He should reduce the price of every one of his products. We need his assistance, especially at this very period of time in Nigeria, so that his name will remain unforgettable in the honor of Nigerian politics and business. I'm the Dangote kó bá wa jáwọ́ nǹkan yìí wálẹ̀. Ara ni àwọn èèyàn owó fúláwà ó yẹ kó wálẹ̀. Lẹ́yìn búrẹ́dì àti ìrẹsì ló ń jẹ tí majority ń jẹ jù. Èyí tó sì kẹta ẹ̀ ní gàrí. Tálíkà ní ń jẹ gàrí ńgbà kan. Tí wọ́n bá ní wọ́n ń jẹ gàrí inú ilé kan, àwọn èèyàn fojú wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó wà chief láyé ni. Olówó ní ń jẹ gàrí nísìn. Nǹkan yìí lè pọ̀. Sí subsidy náà ló wá fa àdánwò yìí wá báyìí. Àbáwọn ọmọ Nàìjíríà gangan là ń fara nira wa. Síjọba ló fara ni wa tó báyìí ni. Àbáwọn là ń fara nira wa. Basic need of human being. Mẹ́ta ni tó di dandan kéèyàn ó ní. Méjì ló pàtàkì jù níbẹ̀. Oúnjẹ, omi àti shelter. Food, water and shelter. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn
bẹ́ẹ̀dá ò bá rí lẹ́sùn á yàtọ̀ sẹ́ranko, bẹ́ẹ̀dá ò bá jẹun ẹ̀dá ò lè lo ọ̀sẹ̀ méjì tí ó fi kú, bẹ́ẹ̀dá ò bá mu omi, bẹ́ẹ̀dá ò bá jẹun ẹ̀dá ò lè lo 40 days tí a fi jáde láyé, bẹ́ẹ̀dá ò bá mu omi kò lè lo 2 weeks tí a fi jáde láyé. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ló pàtàkì. Mo sọ bí wá sí tí mo ṣe kọjá lọ, àwọn orílẹ̀-èdè kan bẹ tí wọ́n ní a single river, àwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia, orílẹ̀-èdè bíi Bahrain àtàwọn bẹ́ẹ̀, kódà tó fi mọ́ Libya, wọn ò ní a single river nílùú wọn, òǹgbẹ wọn. Wọ́n rí omi mu nírọ̀rùn. Nàìjíríà ń bẹ láàrin omi, à ń bẹ láàrin òjò tí ń rọ̀ fún odidi oṣù 9 months lòjò fi ń rọ̀ ààrùn mímu. Bẹ́ẹ̀ bá dé àwọn abúlé ko ní kọ̀mpútà èjì tá a wà yìí, àwọn àgbẹ̀ míì wọ́n rìnrìn kìlómítà 3 láti lọ pọn omi tí wọ́n á mu nínú ilé wọn. Àwọn kan náà sì ní constituency yẹn, ṣé president náà ló ní gbogbo ẹ̀. Àwọn senator ibì kọ̀ọ̀kan kọ́, àwọn rep ibì kọ̀ọ̀kan kọ́, legislature state ibì kọ̀ọ̀kan kọ́. Kí ni wọ́n ṣe sí constituency wọn? Kí ni nǹkan tí wọ́n ṣe láti promote àdúgbò wọn? Ọ̀dà nígbà tọ́rọ̀ yìí bá dé lẹ́fù kan, ìjọba ó ṣòfin pé ẹni ó bá dipò òṣèlú mú, ó bẹ̀rẹ̀ látòrí gómìnà, àwọn tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin lókè, pírẹsidẹ̀ntì, èyí tó bá sì kínú wọn ẹ gbọ́dọ̀ jẹ́ lọ ní èbú, ẹ máa gbé lọ stéètì ẹ̀, ní tó bá ṣe sí stéètì ẹ̀ kan fi tọ́jú rẹ̀ bẹ̀. Ìgbà yẹn látò nísìnyí, owó epo wọ́n lóòótọ́ epo di 600 àbí 590 ni wọ́n ń tà ní majority, àwọn kan tà 600. Kí ló dé tí ò sẹ́ni tí ó check àwọn ilé epo yìí? Àbí sáà ti wà ní free market? Sáà ti ṣe capitalism yìí ṣé kò ní gbé Nàìjíríà ṣubú báyìí? Bá a ṣe ń lò bọ̀ nìyẹn látòrí ìjọba bíi 5 sẹ́yìn. Yar'Adua ló ti yín sílẹ̀ díẹ̀. Epo tá ń rà ní 590 wọ́n ti tún tọwọ́ bọ mítà. Ẹ ra epo míì tán gbà míì, owó ní níyẹn lára tẹ́lẹ̀. Nígbà bá tó wá rìn tẹ́rí pé epo yìí mà ti tún tàn. Wọ́n ti tún tọwọ́ bọ mítà. Ọmọ Nàìjíríà ò bẹ̀rù Ọlọ́run. Let the poor breathe, don't suffocate them. Kí ló dé tẹ́ ẹ fẹ́ suffocate àwọn masses? Kí ló dé tẹ́ ẹ fẹ́ kágbáyé? Ṣé ẹ fẹ́ dá Ọlọ́run lẹ́bi tó ní ká ẹ lówó lọ́wọ́ ni? Ẹ lówó lọ́wọ́ ẹ ń fìyà jẹ aráàlú. Ẹ lówó lọ́wọ́ ẹ ń gbé ń fìyà jẹra yín. Torí owó tẹ́lẹ̀ náà ni. Ọmọ Nàìjíríà ó jí owó Nàìjíríà kó. Instead tó fi dá company sílẹ̀ ní Nàìjíríà, yóò kó yẹn lọ invest labroad. Àbálọ àbábọ̀ wọ́n padà gbẹ́sẹ̀ lé company rẹ̀ ní bó ṣe lè wọ́ pẹ́ tó. Gbogbo owó tẹ́ kó sí foreign banks yóò padà di tẹni ẹlẹ́ni ní kìí ṣèpè. Kí ló dé tẹ́ dá company ilẹ̀? Bóyá náà tí ẹ lè foríjì yín ládùúgbò owó tí àwọn tí wọ́n dipò òṣèlú mú ẹwùgbà tí wọ́n ti ń kó jẹ́bọ̀ láti bí 20 years ago. Kó wá jẹ́ pé kọ̀ọ̀kan wọn owó tí ẹ kó yẹn wọ́n fi ń dá company sílẹ̀ níbi kọ̀ọ̀kan, country yóò ti gòkè. Company mélòó ló kù mọ́? Tí ò bá sí irú Dangote tó ràn wá lọ́wọ́, company mélòó ló kù mọ́ ní Nàìjíríà? Subsidy ńlọ cover rice tí rice fi ń jump ojoojúmọ́ báyìí. Bag of rice wọ́n tà 55,000 bò mí, 50,000 bò mí, 45 kò tí ẹ fẹ́ síbi 13 tà 45 mọ́. Ìgbà wo la tó prefer ní price control unit tí wọ́n lè máa lọ wọlé báwọn tí wọ́n ń ta ọjà ní kí ló dé tẹ́ ẹ fẹ́ suffocate aráàlú? Rice wọn, ẹ̀wà wọn, iṣu wọn, kí ló le tó báyìí? Ọmọ Nàìjíríà wàláhì mọ̀fọ́lọ́búra àwa gangan lọ́tà ara wa. Bàbá Dangote refinery yín ẹ dákun ẹ jẹ́ kó tètè délẹ̀. President Tinubu ọba tó níyàn ràn yín lọ́wọ́, refinery Nàìjíríà ẹ jẹ́ kó tètè yọjú. Bóyá báwọn refinery yìí bá bẹ̀rẹ̀ ẹsẹ̀, bóyá nǹkan yóò tún dẹrùn díẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tẹ́ ṣe. Tọ́wọ́ yìí pọ̀ tí wọ́n mọ ibi tí wọ́n á kó sí, tí wọ́n ń jẹ àwọn tálíkà máyé, àwọn làkọ́kọ́. Àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn kan lakọ ságbé tí wọn ò tó nǹkan, ebi ń pa wọ́n, inú wọn ò dùn. Àwọn ìyẹn tá a bá wo dáadáa, àwọn ìyẹn fẹ́ẹ̀ tó bí 40%. Àwọn kan wà kọjọ alágbe jojúmọ́ ní ń tọrọ tí wọ́n jẹ, wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn ò rí bí wọ́n ti ṣiṣẹ́. Bí ẹ rí mọ́tò tó dúró wọ́n tọrọ owó lọ́wọ́ ẹ̀, bí ẹ rí pépà lásán tó jábọ́ sílẹ̀ wọ́n sáré píìkì ẹ̀, wọ́n rò pówó ló wà níbẹ̀. Ebi ń pa ọmọ Nàìjíríà débi pé ẹlòmíì fẹ́ lè máa sọ fẹ́ni tó wà nù sàárè pé ọmọ kù sinmi, ìbá dáa kọjá pé òun wà níbi tó wà. Bí ò bá rí bẹ́ẹ̀, kí ló dé táwọn èèyàn ń bẹ́ láti ìjọba kẹta sẹ́yìn tí ẹ lọ bẹ́ lórí bíríìjì tó Mainland Bridge tí ẹ ń kán lu ni? Kí ló ń lé wọn lọ ọ̀run? Kí ni ń pa wọ́n? Kí ni ń lé wọn lọ? Ebi ni, ebi ọjà. Bẹ́ẹ̀ bá dé àwọn prison míì ní Nàìjíríà, ẹ rò pé àwọn ọ̀pọ̀lọ́ ni wọ́n ṣe jọ ni.
níbi tí bẹ̀ kó dé ẹ lọ decongest gbogbo prison at least ẹ gba 50% tẹ́sẹ̀ wọn ò wé ẹ̀dá wọn ta kan náà kù ní ọgbà ẹ̀wọ̀n ìyẹn náà tó dín ìnáwó ìjọba kù ọgbà ẹ̀wọ̀n Nàìjíríà àmọ́ excuse àwọn tí wọ́n ń bẹ nílé ẹjọ́ ni pé àwọn adájọ́ ò tó nǹkan mọ́ ẹ bá wa approve àwọn adájọ́ sí i kádájọ́ pọ̀ àwọn èèyàn ń rẹ̀ èèyàn jẹ wọ́n ń pa àwọn èèyàn lẹ́kún jayé wọ́n ń wọ owó lákàntì alákàntì wọ́n ń sọ àwọn èèyàn dólòsì látara 419 wọ́n ń scam àwọn èèyàn wọ́n ń dùpọ̀ àwọn èèyàn wọ́n dẹ̀ gbọ́kànlé pé kó ní sùn kóòtù nígbà tí ó bá lọ ọdún méjì ń bẹ̀ yóò sùn torí àmọ̀ pé ọdún méjì kóòtù ò ní dájọ́ àmọ́ tó bá jẹ́ pé kéèsì ìjọba ni kò lè tó sùn mẹ́ta rárá kéèsì tàráàlú tí yà ń jẹ ń lọ́dún 4 ń lọ́dún 5 ń jù bẹ́ẹ̀ lọ ṣé president Tinubu náà lọ́mọ ń pa ilé àwọn aráàlú là ń fara nira wà tó bá jẹ́ pé ká yan adájọ́ tó pọ̀ sí ni ẹ fún wa ládájọ́ tó pọ̀ ẹ jẹ́ kádájọ́ pọ̀ ju kéèsì lọ ebó wọn ni ó jẹ ọgbà ẹ̀wọ̀n gan ò ní kún mọ́ ìwọ̀nba ni ó mọ̀ àwọn tí ń jẹ ìyà ìmọ̀dípọ̀ lọ́gbà ẹ̀wọ̀n ẹ lọ decongest ibẹ̀ kí Ọlọ́run kó dákun kó ṣàánú wa ni. Bàbá wa Tinubu gbólórí ibú bá ti sọ ẹrù kalẹ̀ lẹ́nu ọ̀nà léèyàn kéèyàn ó tètè gbé ní o béèyàn ò bá tètè gbé ẹrù olórí ibú lè di tolúwẹ̀ àbí Ọlọ́run ẹrù orí burúkú tí ń sọ kalẹ̀ kò ní jẹ́ tiyín àmọ́ gbé lẹ́sẹ̀ tún Nàìjíríà ṣe ju gbogbo ẹ lọ open border ìmọ̀ràn mi open border ẹ jẹ́ kó ń jẹ́ ọmọ wọ̀lú kí wọ́n yọ fáàtì kúrò lórí anything tó bá ti jẹ́ nǹkan jíjẹ ẹ jẹ́ kó ń jẹ́ wọ̀lú lásìkò yìí encouraging tí ń jẹ́ farming ẹ jẹ́ kí àwọn àgbẹ̀ owó trader money tààrà yìí aláwọn èèyàn ò rí nǹkan jẹ àrà owó trader money the same thing náà ni ó padà bábọ̀ ẹ jẹ́ káwọn àgbẹ̀ ẹ jẹ́ ó jẹ́ àwọn tí wọ́n bá jẹ́ farmers àwọn ni wọ́n ń rí owó yá gbogbo orin sí àgbẹ̀ ẹ jẹ́ kó pọ̀ nígbà tí ó bá tó sùn mẹ́ta oúnjẹ ó sùn wá bọ̀ Ọlọ́run fún wa nílẹ̀ tó jẹ́ pé throughout the year lòjò rọ̀ láwọn apá ibìkan Nàìjíríà majority ibi tó kù oṣù 7 oṣù 9 lòjò fi rọ̀ ẹ jẹ́ káwọn àgbẹ̀ orí owó ṣiṣẹ́ ẹ máa mọ́nítọ̀ ẹni ẹ bá fún lówó àgbẹ̀ ẹ jẹ́ kí oúnjẹ ó sùn wá bọ̀ ẹ jẹ́ kí gbogbo wọn jẹun káyó bóúnjẹ bá ti kúrò bébí bá ti kúrò nínú ìṣẹ́ wàláì fẹ́rẹ́fẹ́ nìṣẹ́ kù ṣé ti ká wa sọ gbogbo wa kọ́ láàfi wọ́sọ ṣé ti pé ká sunú ilé gbogbo ẹ̀dá kọ́ ní òfin sunú ilé àmọ́ oúnjẹ àtomi dandan ni abẹ́ Ọlọ́run fún president Tinubu ọba tó dá yín kó bá yín gbé ẹrù yìí wúwo ó wúwo pọ̀ torí majority ẹni tẹ́yìn ó tó pé wọ́n bá ṣiṣẹ́ mélòó nínú wọn ní ń tara pé bàbá yìí ò gbọdọ̀ ṣubú mélòó nínú wọn ní ń wòye pé problem bàbá yìí problem òun ni àbọ̀nkálukú owó tó ní ó fi lọ díje gómìnà ní state ẹ̀ ó kálukú ń wá owó tí ó kù tí ó fi lọ díje gómìnà láì wò wípé ẹnìkan ní kíní yìí ń bẹ lórí rẹ̀ tí í ṣe president Tinubu àbí Ọlọ́run fún president Tinubu ọgbọ́n ìmọ̀ òye tẹ́ẹ̀fì tó orílẹ̀-èdè yìí tó Ọlọ́run bá fún yín Ọlọ́run wá ní jẹ́ kó pẹ́ ebi ń pa ọmọ Nàìjíríà ìrètí pípẹ́ máa ń ṣe ọkàn láàárẹ̀ ebi ń pa ọmọ Nàìjíríà ẹ lọ subsidize oúnjẹ gbogbo ọ̀nà téèyàn gbà fi subsidy sóúnjẹ ẹ yọ gbogbo subsidy yányán gbogbo wa la support kódà tó fi dórí subsidy owó ájì ẹ yọ kúrò bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀yọ́ yẹn ó dà bẹ́ẹ̀ ẹni Ọlọ́run bá kádàrá ájì mọ́ ọ̀nà tí ó gbà débẹ̀ yọ lọ́n sí majority àwọn ìlú tó lajú lágbàáyé kódà tó máwọn ilẹ̀ Lárúbáwá wọn ìfowó ìjọba subsidize ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ ẹ̀sìn ni àmọ́ bẹ́ẹ̀ àmọ́ tó ń jẹ ó jẹ́ náírà gbogbo wa kọ́ la fi dé Mọ́kà gbogbo wa kọ́ la fi dé Jerusalem àbódi dandan gbogbo wa lájẹun gbogbo wa láàmú ẹ jẹ́ kó ń jẹ wálẹ̀ yányán ẹni owó tẹ́ ẹ bá ná lórí àti subsidize oúnjẹ lásìkò yìí wàláì kì í sànẹ́dànù àbí Ọlọ́run fún president Tinubu ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara Ọlọ́run ó tún Nàìjíríà ṣe Ọlọ́run ó bò wá ní sùúrù àní dọ̀dáràn kó tó di pé solution ó dé bọ́rọ̀ Nàìjíríà àní bá ẹni tí ó bá àdánwò yìí lọ kó tó di pé solution ó dé ọba tó ní ẹ yóò dúró ti president Tinubu. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akianabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn.
ibi ni kò máa wò Drive TV. Thank you Chloe. Drive TV, driving you around the world.